TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Ipinle TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa ọdẹ ọdún bí àjúre bí àsìkò ìpalẹ̀mọ́ ọdún ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ lókè erùpẹ̀. Ọdún tuntun tá à ń wò yìí wọn ní fi ẹnikẹ́ni ṣe àwátì láṣẹ ọba mi aláwùrábí. Àwa la máa rẹ́yìn ọdún yìí ò ní rẹ́yìn wa láṣẹ ọba mi aláwùrábí. Ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí ní gbogbo ibi tí ọwọ́ jẹ́ irin ìkànnì amóhùnmáwòrán BGI TV bá tó fẹ́ dé ní dédé àsìkò tí ẹ̀ ń wò wá táwa náà ṣe bẹ́ẹ̀ tàǹdà bí ẹdun rọ̀bí òwe lápò ọ̀dọ̀ tiwa. Ọdẹ ọdún bí àjùrè bí lẹ́nìí àtútù dé gẹ́gẹ́ bí ìṣe wa láti máa mú ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan wá sí etí ìgbọ̀nyín lórí ètò Ojúmọ́ Aláyọ̀ níkànnì amóhùnmáwòrán BGI TV. Tàná ò ní jọ tèmi ò ní jọ tànà torí pé àwọn ìròyìn wọn tó bá wa wá sóde ní tuntun ni wọ́n bá wa wá sóde láàárọ̀ ní ká tó tẹ̀síwájú ká tó tọ̀pá bọ̀ ìlú. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwòye Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà lórí ẹ̀rọ ayélujára TikTok bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí TikTok. Ẹ jẹ́ ká máa jọ kọ́mọ lùbọ́ lápá bẹ́ẹ̀. Nípa ti ìpolówó ọjà owó ìdákọ̀mú lásán ni ẹgbẹ́ kìíní ìwà àwa lọ́kàn ẹ jẹ́ ká fi tiwa gbé tiyín lárugẹ kó lè rí bó ṣe yẹ kó rí. Àwọn tó ti bá wa dòwò pọ̀ lọ́lọ́ ìròyìn pé ọ̀gá nìkan láwùjọ òkúta. Ẹ̀yin náà darapọ̀ mọ́ àwọn olódodo ènìyàn tá ti ń bá wọn polówó ọjà wọn níkànnì amóhùnmáwòrán BGI TV. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lójú amóhùnmáwòrán yìí òun ni kẹ́yìn láǹfààní láti ṣe àkọsílẹ̀ rẹ̀. Ẹ gbàbẹ̀ kàn sí wa láti jíròrò láti fikùn lukùn lórí ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Owó ìdákọ̀mọ̀ lásán ni. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú pé ọ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wá mọ̀ pé dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn wọ̀n mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká máa mú àwọn ìròyìn yẹn wá sí etí ìgbọ̀nyín lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ òní lórí ètò Ojúmọ́ Aláyọ̀. Ẹ ti mọ̀ bí a ti máa ń ṣe wípé àwọn kókó orí rẹ̀ la máa kọ́kọ́ yànnàná fún yín ká tó wọnú ìròyìn yẹn lọ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Bákan náà abala gbígba àlejò wa ìyẹn alálàyé wa kò ní gbẹ̀yìn lórí ètò Ojúmọ́ Aláyọ̀ láàárọ̀ òní. Ẹ̀yin ni kẹ́ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká tó jọ jẹ ìgbádùn ètò tòní nípa ti àwọn ìròyìn tá a ti kó wá sóde bíbá. Ó yá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bí nípa ti ìròyìn eré ìdárayá. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Kwara United ilé láti ń kẹ́sọ̀ ròde. Òun ni mo fi ọ̀rọ̀ náà ṣe láàárọ̀ òní. Ẹni tí ń ṣe alága fún ikọ̀ agbábọ́ọ̀lù Kwara United Kúnbí Títílóyè òun ló ti tọrọ àforíjì fún gbogbo àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù náà àti àwọn ènìyàn alẹ́nulọ́rọ̀ tí wọ́n jẹ́ alátìlẹyìn fún ikọ̀ agbábọ́ọ̀lù náà ní pé kí wọ́n má bínú ní pé kí wọ́n fi yèdénú nípa ti bí ikọ̀ agbábọ́ọ̀lù náà ṣe ń ṣe ségesège lásìkò yìí tí wọn kò rí ọwọ́ mú dáadáa níbi ìdíje líìgì orílẹ̀-èdè Nàìjíríà NPFL ti sáà 2023-2024 tó ti gbìnàyà. Ó sọ di mímọ̀ pé lásìkò yìí àwọn mọ̀ wípé lórí tábìlì àwọn ti wà ní ipò kẹrìnlá pẹ̀lú àmì mẹ́rìndínlógún ìyẹn 16 point. Ó sọ ilé di mímọ̀ nígbà tó sọ di mímọ̀ wípé ẹ wò gbogbo àwọn kan wọ̀nyí kò dùn mọ́ àwọn nínú kódà níbi tí àwọn ti ro sẹ́yìn
dé àwọn rí pé àwọn ti ní àṣeyọrí lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ draw ìyẹn lẹ́ẹ̀méje àwọn ṣáà ti pàdánù nígbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ títí lóye wá ṣe bẹ́ẹ̀ ó ra wẹ́bẹ̀ tí gbogbo àwọn èèyàn tọ́rọ̀ kàn nígbà tó tọrọ àtìlẹ́yìn pé kí wọ́n má dẹ́kun àtìlẹ́yìn kí wọ́n má ṣe lọ láti máa fi ṣe ìwúrí fún àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Kwara United yìí láti lè máa ṣe dáadáa. Bákan náà ni ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Kwara ìyẹn Malam Abdulrahman Abdulrazak ló ti pàṣẹ ní pé kí wọ́n ṣí ilẹ̀kùn ọ̀fẹ́ fún gbogbo àwọn èèyàn tí wọ́n fẹ́ wá wo ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Kwara United àti Plateau United èyí tí yóò máa wáyé lópin ọ̀sẹ̀ yìí ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ nípa ti ọ̀rọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Kwara United níbi tí Kùnbí ẹni tí ń ṣe alága wọn ti ń tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wọn látàrí bí wọ́n ṣe ṣe dáadáa. ẹ jẹ́ ká kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà ká tún bọ́ sọ́dọ̀ àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ń dábí ọdún rọ̀ bí òwe ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Kelechi Iheanacho àti ẹnì kejì rẹ̀ ìyẹn Wilfred Ndidi ni wọ́n ti ń dá bí ẹdun rọ̀ bí òwe ni wọ́n ṣe dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù wọn tí wọ́n ṣojú fún lórílẹ̀-èdè England. ẹ má gbàgbé wípé wọ́n ti já kúrò níbi ìdíje EPL gẹ́gẹ́ bí a ti ṣe rí gbọ́ ní sáà tó kọjá ni wọ́n kúrò nínú ìdíje EPL tí wọ́n fi lọ sínú ìdíje apá kejì. Bákan náà lọ́wọ́ yìí gbogbo wọn lọ tí wọ́n ṣe kíni wọ́n ti ń parapọ̀ lọ́ ti ń fi ọwọ́ sowọ́pọ̀ láti rí pé ikọ̀ agbábọ́ọ̀lù Leicester City wọ́n padà lọ sínú ìdíje EPL ní sáà tó ń bọ̀ nígbà tí wọ́n wà lókè téńté ibi tí wọ́n wà lásìkò yìí. ṣùgbọ́n èyí tó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n òun ni bí Wilfred Ndidi àti Kelechi Iheanacho bí wọ́n ṣe ń ṣe dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù Leicester City ní ìpalẹ̀mọ́ ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tó fẹ́ wáyé lórílẹ̀-èdè Ivory Coast. ẹ mọ̀ wípé a nílò wọn wọ́n dẹ̀ gbọ́dọ̀ máa ṣe dáadáa lásìkò yìí. Bákan náà àwọn ìròyìn ti jẹyọ pé ó ṣeéṣe kí àwọn méjèèjì kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Leicester City ṣùgbọ́n ẹ jẹ́ ká wo ibi tí ọ̀rọ̀ yẹn ó máa já sí nígbẹ̀yìngbẹ̀yìn. ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ká lọ sọ́dọ̀ Neymar Junior agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Brazil. kí ló ń ṣẹlẹ̀ sí Neymar Junior? ẹ má gbàgbé wípé Neymar Junior ni ó ti ṣiṣẹ́ abẹ fún nígbà tí ó ní ìfarapa. eléyìí ni wọ́n jẹ́ kó sọ di mímọ̀ wípé ó ṣeéṣe kí agbábọ́ọ̀lù yìí má kópa níbi ìdíje Copa America èyí tí ó máa wáyé lọ́dún tó ń bọ̀. ní báyìí ìròyìn ti tún jẹyọ lẹ́yìn tí àwọn èèyàn sọ wípé ó ṣeéṣe kópa níbi ìdíje náà ṣùgbọ́n lásìkò yìí ẹni tí ń ṣe dókítà fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil ìyẹn Rodrigo Lasman ló ti wá sọ di mímọ̀ lọ́jọ́ àná ìṣẹ́gun wípé agbábọ́ọ̀lù yìí ẹ má rò ó ṣeéṣe kó má padà ó di oṣù kẹjọ nínú ọdún tó ń bọ̀ kí agbábọ́ọ̀lù yìí tó súnmọ́ etí pápá o láti sọ wípé òun fẹ́ máa gbábọ́ọ̀lù síwájú. ẹ má gbàgbé pé ó ní ìfarapa tí ó la iṣẹ́ abẹ lọ yìí ìgbà wo ló ní oṣù kẹwàá ọdún tí a wà yìí nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Uruguay níbi ìdíje kò mẹ́sẹ̀ yọ. eléyìí ló jẹ́ kó sọ di mímọ̀ pé kò ní láǹfààní o láti bá àwọn akẹgbẹ́ rẹ̀ kópa. ẹ̀dẹ̀ má gbàgbé wípé Copa America yìí ni yóò máa gbìnàyà láti 20 oṣù kẹfà wọ ọjọ́ 14 oṣù keje ọdún tí ó ń bọ̀ yìí. ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ nípa ti Neymar Junior. wọ́n ti ní kò ní bá àwọn akẹgbẹ́ kópa níbi ìdíje náà. ẹ jẹ́ ká kúrò ńbẹ̀ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ aṣọ́lé àti agbábọ́ọ̀lù yẹn goalkeeper fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè England ìyẹn Mary Epps òun ni wọ́n ti fún ní àmì ẹ̀yẹ kan gẹ́gẹ́ bí aṣọ́lé eléré ìdárayá tó dára jù nínú ọdún 2023 gẹ́gẹ́ bí àmì ẹ̀yẹ tí àjọ BBC tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀. Mary Epps yìí ó fọwọ́ rọ́ àwọn agbábọ́ọ̀lù méjì sẹ́yìn láti gba ife ẹ̀yẹ náà. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé ó tún fi ìtàn balẹ̀ o gẹ́gẹ́ bí aṣọ́lé àkọ́kọ́ ṣùgbọ́n agbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀keje aṣọ́lé àkọ́kọ́ tó máa gba àmì ẹ̀yẹ náà láàrin ọdún 70 nínú ìwé àkọsílẹ̀. wọ́n ti kéde rẹ̀ àwa náà sì ṣe bẹ́ẹ̀ àkíkò oríire fún àmì ẹ̀yẹ tí ó gbà yìí. ẹ jẹ́ ká kúrò ńbẹ̀ ẹ jẹ́ ká fún yín nípa ti ìdíje
FIFA World Club èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ bí ẹ kò bá mọ̀ yìí pé ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ni wọ́n kópa níbi ìdíje Club World Cup èyí tó ń lọ lọ́wọ́ wọ́n sì ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti rí kọjá sí ìpele àṣekágbá wọ́n ti rí kọjá sí ìpele àṣekágbá nígbà tí wọ́n fi ìyà jẹ ikọ̀ agbábọ́ọ̀lù kan tí wọ́n kojú lánàá wọ́n nù wọ́n ní wọ́n nà wọ́n kó bẹ̀rẹ̀ yà fún wọn pẹ̀lú àmì ayò 3-0 nígbà tí wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù tí wọ́n wá láti orílẹ̀-èdè kan lórílẹ̀-èdè àgbáyé àmì ayò 3 ní Mateo Kovacic àti Bernardo Silva ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe àṣeyọrí fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City láti rí pé wọ́n dé ìpele àṣekágbá báyìí ikọ̀ agbábọ́ọ̀lù Fulani tí wọ́n wá láti orílẹ̀-èdè Brazil ni wọ́n yóò máa kojú nípele àṣekágbá final lọ́jọ́ Ẹtì Friday ìdíje yẹn yóò máa wáyé ní ìlú Jeddah lórílẹ̀-èdè Saudi Arabia gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ẹ jẹ́ ká wò ó bẹ́yẹ ẹ tún máa fi tàn balẹ̀ níbi ìdíje náà ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ lápapẹ̀ yẹn ẹ jẹ́ ká wá lọ sínú ìdíje Carabao Cup àwọn wo ni wọ́n ti yanyan àwọn wo ni wọ́n ti perégedé fún ìpele tó kàn nínú ìdíje Carabao Cup ẹ jẹ́ kí n máa sọ di mímọ̀ fún yín pé àwọn ikọ̀ agbábọ́ọ̀lù 3 ọ̀tọ̀ọ̀tọ̀ láǹfààní ti ṣí sílẹ̀ fún láti yanyan sí ìpele tó kàn ìyẹn semi-final ti ìdíje Carabao Cup lánàá làwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn wáyé níbi tí a ti rí ikọ̀ agbábọ́ọ̀lù Fulham wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ti perégedé Middlesbrough àti ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea Fulham ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n wọ abala penalty shootout láti rí pé àwọn jáwé olúborí nígbà tí wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Everton lẹ́yìn tí wọ́n gbá 1-1 full time kí wọ́n tó wá lọ sí abala gòlíwòmí kí n gbà sí ọ bákan náà Middlesbrough wọ́n fi ìyà jẹ ikọ̀ agbábọ́ọ̀lù Port Vale pẹ̀lú àmì ayò 3-0 ni àwọn yẹn fi bọ́ sí ìpele tó kàn Chelsea àti Newcastle ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ó tó ra wọn ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle ni wọ́n kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ni wọ́n kọ́kọ́ mì àwọn nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ń lọ lọ́wọ́lọ́wọ́ nígbẹ̀yìngbẹ̀yìn ẹnìkan tó Modric ló ṣe bẹ́ẹ̀ ló gbá góòlù kan padà wọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea láti rí pé ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí ọ̀mì ayò ẹyọ kọ̀ọ̀kan ṣùgbọ́n nígbà tí wọ́n wọ abala gòlíwòmí kí n gbà sí ọ lọ ní ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea fi àgbà hàn ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle láti yanyan sí ìpele semi-final ní báyìí ìfẹsẹ̀wọnsẹ̀ ẹyọ kan ló kù nípa ti ìdíje Carabao Cup níbi tí a ti máa rí ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool àti ikọ̀ agbábọ́ọ̀lù West Ham ẹni tó bá ti yanyan ẹni tó bá ti jáwé olúborí àwa mọ bí wọ́n ṣe fẹ́ kojú ara wọn sí ní ìpele tó kàn ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ lápapẹ̀ yẹn àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kan wọ́n láǹfààní láti wáyé lánàá tí mo sì láǹfààní láti máa kà á fún yín ní àárọ̀ òní gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ẹ má gbàgbé wípé lánàá yìí ní orílẹ̀-èdè Spain ìfẹsẹ̀wọnsẹ̀ wáyé níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbá àmì ayò 3-3 pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Getafe ni wọ́n gbá lánàá yẹn Anthony Griezmann ó score 2 Morata òun náà score ẹyọ kan Valencia wọ́n jáwé olúborí nígbà tí wọ́n na Vallecano mọ́ ilé wọn bákan náà ní àná yìí ni a ti rí ikọ̀ ẹ̀mọ́tọ́ di mímọ̀ fún pé Manchester City wọ́n jáwé olúborí lórílẹ̀-èdè England Carabao Cup Chelsea wọ́n gbá 1-1 penalty 4-2 ni wọ́n fi yanyan ikọ̀ agbábọ́ọ̀lù Middlesbrough wọ́n na Port Vale àti ikọ̀ agbábọ́ọ̀lù Everton àti Fulham wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbà tó ara wọn 6-7 ni ikọ̀ agbábọ́ọ̀lù Fulham fi jáwé olúborí Liverpool mo sọ fún lẹ́nìí ni wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù West Ham United lẹ́nìí bákan náà Barcelona àti Almeria wọn máa ṣe bẹ́ẹ̀ gbéná wojú ara wọn Atletico Madrid àti Las Palmas lẹ́nìí náà ni wọn máa gbéná wojú ara wọn Villarreal àti Celta Vigo lórílẹ̀‐èdè Spain ni ìyẹn á ti máa wáyé nínú ìdíje Spanish La Liga ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ti ṣe jẹ́ láàárọ̀ tòní láti orí pápá BGI TV oníyanṣẹ́ wọn lọ́kàn ṣe gbogbo yín tẹ̀fífẹ́ bá wa jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín o àjọṣewọ́ ò ní bàjẹ́ ṣe ti ṣeré ìdárayá láàárọ̀ òní bẹ́ẹ̀ bá ti ṣe ẹgbìyànjú kẹṣẹ ẹyọkan torí àṣẹ àgọ́ ara yín láǹfààní tó pọ̀ ọdún ni mí o mi kì í ṣàìmọ̀ fọlọ́kọ àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́ láyé lórúkọ tèmi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí ṣùgbọ́n níbi tá a wá yìí Fẹ́lẹ́ Sport ló máa ń pè mí torí ìròyìn eré ìdárayá tí mo ti mú wá sí etí ìgbọ̀nyín títí dìgbà mìíràn tá a fi láǹfààní láti máa gbóhùn ara wa àwa aláwọ̀ máa ṣe nǹkan ní í ṣe wá ètò Ojúmọ́ Aláyọ̀ ó ń tẹ̀síwájú pẹ̀lú olómi ọgbọ́n. èmi ni aláìlúwà ọba dókítà
Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, bàbá gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa wò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́, ojúmọ́ aláyọ̀, ojúmọ́ rere náà ni ó mọ́ wa láàárọ̀ níyì. Ẹ̀yin olólùfẹ́ wa ń bá wo lẹ ojú ọjọ́ sí rí lápá ọbẹ̀yẹn. Ó dá mi lójú wípé ẹ ń jẹ gbádùn ètò wa lọ́lọ́kanjọ̀kan. Láàárọ̀ níyì ojúmọ́ aláyọ̀ ó tún tẹ̀ sọ́wájú lápá bíbáyìí. Ó dá mi lójú wípé ẹ ti jẹ gbádùn ìròyìn eré ìdárayá eléyìí tí a ti kọ́kọ́ mú wá síwájú sójú ìwòran yín. Ẹ mọ̀ pé lẹ́yìn béèyàn bá ti jí, kódà kéèyàn tó jẹun gan, èèyàn ṣeré ìdárayá. Béèyàn bá ti ṣeré ìdárayá téèyàn ti wá ṣọ́ra, ìgbà náà lèyìn wá bọ́ sórí tábìlì oúnjẹ, lèyìn wá máa jẹun. Bẹ́ẹ̀ ṣe wá bọ́ sórí tábìlì oúnjẹ tí ẹ fẹ́ mọ jẹun yìí, ẹ jẹ́ ká máa fún yín láwọn ìròyìn bó ṣe lọ nínú àwọn kókó inú ìwé ìròyìn wa láàárọ̀ níyì. Àwọn ìròyìn tó ti jáde níbẹ̀, ẹ jẹ́ n kọ́kọ́ fún yín láwọn kókó inú rẹ̀ kó tó di wípé a bẹ̀rẹ̀ sí ni máa pẹ̀kẹ́lú àwọn ìròyìn láàárọ̀ níyì. Olúṣọlá Ìṣọ̀lá ló pọ̀ mí yìí lẹ́kàn ló kọ bàbá tó bí ń lọ́mọ olómi ọgbọ́n làwọn èèyàn pè mí. Ọmọ ará akéènì mímọ̀ jó méjì ọmọ ẹrú ní sí ni ẹ̀kọ́ kì í sí ni a máa kó palẹ̀ mọ́ ọdún bó ṣe ń súnmọ́ wa táwa náà súnmọ́ yìí ayọ̀ láfi ṣọdún láṣẹ Èdùmàrè. Nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ níyì, ọ̀rọ̀ tó ń jà rìnrìn nílẹ̀ ní ìpínlẹ̀ Rivers kò tí ì kúrò nílẹ̀ rárá. Bá a ṣe ń jèkùrú kó tán láwọ̀, bẹ́ẹ̀ náà làwọn kan lọ́n ṣe ń gbọ́nwọ́ ẹ̀ sílẹ̀ o. Gómìnà ìpínlẹ̀ ọ̀hún, gómìnà Similáláyè Fubara ló mà ti sọ wípé kò sí ẹbọ kàǹkà kan eléyìí tí ń kagúnláyà tó tóbi jù tá ò ní lè gbé, kódà kò sí nǹkan tí ìní lè ṣe kàlàáfíà kó bá lè padà sí ìpínlẹ̀ Rivers. Kí ló mú tó fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí? Ṣẹ́rù ń bà ní àbí sáyà rẹ̀ ti ń já ni tó ti fẹ́ nùhùn ṣe mọ́ ni? Nínú ìwé ìròyìn Vanguard láàmàyànnà gbogbo ìyẹn láàárọ̀ níyì. Ẹ wò ara mi ìrírí o, mo mà lórí olóńgbò látẹ̀ o, nǹkan míì ló mà ṣẹlẹ̀ o lórí wípé mo máa fún ẹ níyàwó, mi ò fún ẹ níyàwó, wọ́n mà ti pa bàbá ìyàwó o. Nínú ìwé ìròyìn Punch òun náà láti rí yẹn kà láàárọ̀ òní, níbi wípé mi ò fún ìyàwó, òun náà lọ ti ṣekú pa bàbá ìyàwó. Nínú ìwé ìròyìn Punch. Nínú ìwé ìròyìn Guardian wọ́n mà ti sọ wípé láàrin ọdún 5 orílẹ̀-èdè Nàìjíríà ti ná owó tó tó tírílíọ̀nù 9.5 náírà sí ìjọba ìbílẹ̀ gbogbo. Síbẹ̀síbẹ̀ kò sí ìdàgbàsókè ní gbogbo àwọn ìjọba ìbílẹ̀ wa lórílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìwé ìròyìn Daily Trust kò mọ̀ jẹ́ tuntun mọ́ o wípé kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó ti padà gbadé o, aládé ti gbadé, ọlọ́pàá àṣẹ ó mà ti padà gbọ̀pá àṣẹ o. Olùṣọ́ àgùntàn tẹ́lẹ̀ rí nínú ìjọ rìdíìmù tó jẹ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó ti gba ọ̀pá àṣẹ o. Nínú ìwé ìròyìn Daily Trust là á máa rí yẹn kà láàárọ̀ níyì. Nínú ìwé ìròyìn Daily Trust yẹn náà bákan náà ẹni tó jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Edo ìyẹn Philip Shuaibu ló mà ti sọ̀rọ̀ kan jáde o. Ní kí ló sọ? Ó ní ẹ wò ó fódìndí oṣù 6 báyìí òun náà ni mi ò mà ti gbowó kankan hùn nínú ọ́fíìsì mi gẹ́gẹ́ bí igbákejì gómìnà tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ mi ni mo sẹ̀mí lé. Nínú ìwé ìròyìn Daily Post lánàá òde òní yìí, ẹni tó jẹ́ alákòóso fún ètò àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Simon Lalongi
ó mà ti kọ̀wé fi ipò sílẹ̀ o kí ló dé tó fi ipò sílẹ̀ ó dínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ òní yìí nínú ìwé ìròyìn National Trumpet náà màtúrè o ìṣẹ̀lẹ̀ láabi kan màdé o níbi tí wọ́n ní àwọn agbébọn kan ọmọ àti jí adájọ́ ilé ẹjọ́ gíga kan ọmọ àti jí gbé o pẹ̀lú awakọ̀ rẹ̀ tí wọ́n sì pa ọlọ́pàá tí ń kọ̀wọ́ nìyí pẹ̀lú rẹ̀ nínú ìwé ìròyìn National Trumpet ló fún kàkà kí ìròyìn náà síta láàárọ̀ òníye ọwọ́ ti bà àwọn lọ́kọ-láya kan níbi tí wọ́n ti rí ọmọ ìkókó kan tó jẹ́ ọmọ oṣù kan lọ́wọ́ wọn níbi tí wọ́n sì ti jẹ́wọ́ pé àwọn rà fún ọgbọ̀n ẹgbẹ̀rún ní 30,000 naira ni wọ́n ní àwọn rà àwọn ìròyìn tá a máa náfààní láti mú wá lọ́lọ́kan òjọ̀kan èjèèjì nìyẹn ní àárọ̀ níyẹn ẹ̀ má dé kádènà pẹ̀lú rárá ká má pọ̀ pápọ̀ lọ́pọ̀lọ́ péjò ká wọnú àwọn ọ̀rọ̀ yẹn ní lóní kọ́mọ kébé o nínú ìwé ìròyìn Vanguard ibi tí ìròyìn kọ́kọ́ gbé mi gbà láàárọ̀ níyẹn ìpínlẹ̀ Rivers ni ẹ̀ má jẹ́ àgbàgbé wípé láti bí oṣù mélòó kan òun náà ni làásìgbò tí ń ṣẹlẹ̀ láàrin gómìnà tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn gómìnà Similáláyè Fubara àti ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún náà ìyẹn Wike tó sì jẹ́ alákòóso fún olúùlú ilẹ̀ wa lórílẹ̀‐èdè wa Nàìjíríà nírú àsìkò yìí lọ́nà àti wá ìyànjú sí ọ̀rọ̀ àti làásìgbò tí ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ náà òun náà ni ààrẹ orílẹ̀‐èdè wa fi wò wípé àgbò níwà lọ́jà kó rí ọmọ tuntun máa wọ́ eléyìí tó fi mú kí ààrẹ kó pe ìpàdé alálàáfíà láti lè jẹ́ kí gómìnà Fubara àti Wike kí wọ́n jọ tọwọ́ bọ ìwé àdéhùn alálàáfíà pẹ̀lú àwọn èèyàn kọ̀ọ̀kan jàǹkànjàǹkàn tí wọ́n sì ṣe ní àná òde òní yìí ní fèsì sí gómìnà Fubara ló máa sọ wípé lánàá òde òní lónìí ẹ wò ó kò sí ohun tó kéré jù láti lè sọ pé a ṣe ò láti lè jẹ́ kí àlàáfíà kó padà sí ìpínlẹ̀ Rivers Fubara ló sọ eléyìí nígbà tí àwọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n kọ irú ìfọwọ́sí irú ìwé náà ìwé alálàáfíà náà pẹ̀lú Wike wípé eléyìí ó tẹ̀ bójúmu lọ́nà wípé wọ́n fẹ́ wá ìyanjú sí lásìgbò eléyìí tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers ọ̀hún náà àwọn ọ̀rọ̀ ìran kan náà ló sì ń jà ńlẹ̀ wípé bóyá Fubara o kò tọwọ́ bọ ìwé alálàáfíà onígun mẹ́jọ yìí ṣe rí àwọn àgbààgbà nínú òṣèlú eléyìí tí wọ́n léwájú ìpínlẹ̀ ọ̀hún ti gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún náà tó léwájú wọn yẹn Rufus Ada George òní àná òde òun náà ni wọ́n ti kọ ìwé àdéhùn náà pé láéláé àwọn ò ní gbà wípé kódà ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà irú àṣẹ tó pàdé irú ìdarí tó darí yìí bí ìgbà tó jẹ́ pé ó kẹ́yìn sí òfin orílẹ̀-èdè Nàìjíríà ni wípé òfin tá à ń lò lórílẹ̀-èdè Nàìjíríà yìí òfin 1999 tá à ń lò lórílẹ̀-èdè Nàìjíríà yìí ó pín agbára fún ní kálukú ni o àwọn tí wọ́n dipò mú ó pín agbára tiwọn fún wọn ni ètò ìdájọ́ ó gba agbára tiẹ̀ kódà àwọn aṣòfin àwọn náà gba agbára tiwọn báwo lẹ́ṣẹ̀ wá máa yí ètò ìdájọ́ sẹ́yìn ẹ̀ wá sọ wípé ẹ̀dísìn eléyìí ti ilé ẹjọ́ tó ti sọ wípé òun gangan ni abẹnugan lẹ́gbìmọ̀ aṣòfin wípé kóun lọ jókòó kí ẹlòmíì tó ti fi ipò náà sílẹ̀ àti inú ẹgbẹ́ òṣèlú tó gbé wọlé kó wá padà síbẹ̀ gẹ́gẹ́ bí abẹnugan ní ìgbìmọ̀ aṣòfin wípé báwo láti ṣe irú eléyìí sí wípé kódà ó dàbẹ̀ ní wípé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ó fẹ́ máa darí ètò ìṣèjọba àti ètò òṣèlú ní ìpínlẹ̀ Rivers ọ̀hún àwọn tó jẹ́ olórí ìgàn wọ́n sọ títí débi wípé tó bá jẹ́ Wike kò súnmọ́ ààrẹ ni ṣé ààrẹ ni yóò máa bá wọn yanjú ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP tẹ́tù máa fóun èèyàn kan láǹfààní pé yóò padà sípò bó tún ṣe wá padà sípò yóò tún wá padà sínú ẹgbẹ́ òṣèlú APC tó sì jẹ́ pé ìbò ẹgbẹ́ òṣèlú PDP òun náà ló gbé wọlé gẹ́gẹ́ bí aṣòfin ní ìpínlẹ̀ ẹ wo ọ̀rọ̀ pọ̀ níbi tí àwọn àgbààgbà ní ìpínlẹ̀ Rivers tí wọ́n ti fárígágbé láyé àwọn ò jẹ́ gba irú ìwé àdéhùn alálàáfíà bẹ́ẹ̀ àlàáfíà làwọn tọrọ ṣùgbọ́n àwọn ò fẹ́ kí wọ́n máa fi ọwọ́ agbára fi gbá àwọn lójú nítorí wípé àwọn gbọ́dọ̀ máa tẹ̀lé òfin orílẹ̀-èdè Nàìjíríà tó ní inú ìwé ìròyìn Punch láàárọ̀ níyì eléyìí máa tún kẹnu gidi gan o tẹ́ bá ń gbọ́ ìròyìn tó fẹ̀jú kẹ̀kẹ́ bí inú àjẹ bí àjẹmúná bẹ́yàn bá fẹ́ lọ́wọ́ fẹ́ náà àárọ̀ bó ṣe máa ń fẹ̀jú kẹ̀kẹ́ bí atẹ́gùn ṣe ń fẹsẹ̀ òun náà ni ìròyìn ṣe o òun náà ló ní ṣe wípé wọ́n pa bàbá ìyàwó kan o nítorí pé ó kọ̀ láti fún wọn lọ́mọ àwọn agbésùmọ̀mí ló máa kọlù ni wọ́n ti pa arákùnrin kan ní abúlé Kwamfada
ní ìjọba ìbílẹ̀ Sáfè ní ìpínlẹ̀ Zamfara látàrí wípé arákùnrin yìí ó kọ̀ láti fún àwọn agbésùmọ̀mí yìí láti fún ìkan nínú wọn ní ọmọ rẹ̀ kó lè fi ṣàyà gẹ́gẹ́ bí ìkan nínú àwọn tó wà nínú abúlé náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Malam Rabo. òun náà ló ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tó ti ń sọ pé bí ìṣẹ̀lẹ̀ òun náà ṣe ṣẹlẹ̀ gangan rí o pé àwọn agbésùmọ̀mí yìí ìkan nínú wọn ló mà wá o ló ní ẹ dákun tá ń bá bá ọmọ yìí wípé mo fẹ́ fẹ́ níṣu lọ́kà ni o kí n sì fẹ́ sílé mi o. bàbá rẹ̀ wá sí wà ó pé ọmọ mi ó ṣe wá fẹ́ agbésùmọ̀mí ajínigbé àlọ́ni lọ́wọ́ gbà agbébọn èmi ò fọmọ fún ọ o ìyìn sì fẹ́ fún ọ rárá mo ti léèyàn tí ń fẹ́ fún ọ kódà ó ní onítọ̀hún ó dúró déédéé ó pupa rẹ́súrẹ́sú ó síngbọ̀lẹ̀ bí ọkùnrin ni ẹni téèyàn fi ń ṣe irú àná òun náà lélẹ́yìí yóò jẹ́ o wípé òun kọ̀ o láti fún àwọn agbésùmọ̀mí ní ọmọ òun nígbà tí ìyẹn wá wò ó dá ṣe bó o kọ̀ ni o ló bá padà lọ sínú igbó wọn o ló bá lọ kó àwọn agbésùmọ̀mí wá lógúnlọ́gbọ̀n ni wọ́n bá yalu abúlé náà nígbà yalu abúlé náà ni wọ́n sì pa bàbá ọmọbìnrin yìí ó wá bẹ̀rẹ̀ sí ní dúnkokò ikú mọ́ ẹni tí wọ́n fẹ́ fún lọ tó fẹ́ fún níyàwó wípé bó bá lè gbá pẹ́rẹ́ tàbí tó o bá gbọ́ àwọn nǹkan tá à ń sọ fún ọ wípé kíkú nìwọ náà yóò kú o ẹ wo kójú má rí bí gbogbo ara lògùn ẹ arákùnrin ló bá fẹsẹ̀ fẹ́ o wípé dákun ìfẹ́yàwó mọ̀ ẹ̀ mọ̀ mú un lọ o nígbà tí ilé fẹsẹ̀fẹ́ làwọn agbésùmọ̀mí yìí ni wọ́n bá mú ọmọbìnrin yìí o ni wọ́n bá mú un kódà wọ́n fẹ́ láì dáná ó di ilé ọkọ ibo wá ní ilé ọkọ inú igbó òun náà ni àwọn agbésùmọ̀mí ni wọ́n gbé lọ nínú ìwé ìròyìn Punch ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Zamfara látàrí wípé àfúnyàn lọ́mọ àwọn agbésùmọ̀mí náà wọ́n fẹ́ yàwó bàbá náà wọn ò fún yàwó ló bá pa bàbá ìyàwó tọ̀ inú ìwé ìròyìn Punch nìyẹn ti jáde láàárọ̀ níyì. ẹ wo nínú làásìgbò tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí oníkálukú ṣáà ló ní ìpín tirẹ̀ bí àwọn ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ṣe ní ìpín tiẹ̀ àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo náà ní tiwọn kódà bóyá lẹ mọ̀ pé àwọn ìjọba ìbílẹ̀ ta ní lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀jẹ̀ ẹ̀sọ́ lè bó kó lè tètè yé yín 774 òun náà ni gbogbo àwọn ìjọba ìbílẹ̀ ta ní ìyún local government ta ní lórílẹ̀‐èdè Nàìjíríà yìí wọ́n wá sọ wípé láàrin ọdún márùn-ún òun náà ni wọ́n ti ná owó tó tó tírílíọ̀nù 9.6 ìyẹn owó tí wọ́n kó fún àwọn ìjọba ìbílẹ̀ gbogbo yìí síbẹ̀síbẹ̀ kò sí ìdàgbàsókè bó ti ń wọ́n mọ̀ ẹ̀ má gbàgbé o kò sí àwọn agbègbè ìdàgbàsókè ìyẹn àwọn LCDA kò tí ì mọ̀ wọn rárá o wípé àwọn yẹn náà sì wà ń bẹ̀ wípé gbogbo àwọn owó yìí òun náà ni n kò tẹ̀ fùnà nínú bẹ̀ wọ́n wá ti nà ká lébi pé àwọn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan òun náà ni wọ́n ha owó náà sọ́wọ́ kódà àwọn ọ̀tọ̀kùlúlù kan ti ń béèrè fún pé kí wọ́n ṣe ìtúká àwọn ìgbìmọ̀ eléyìí tí wọ́n ń pín owó sí àpò ìjọba ìpínlẹ̀ wípé owó tí ó bá máa wọnú àpò ìjọba ìbílẹ̀ bóyá kó máa lọ sínú àpò wọn lóní gèdègè kó má jẹ́ wípé láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ òun náà ni yóò ti máa jábọ́ sọ́wọ́ ìjọba ìbílẹ̀ gbogbo kódà wọ́n sọ pé gbogbo àwọn nǹkan tó jẹ́ kó jẹ́ ìdàgbàsókè ní àwọn ìjọba ìbílẹ̀ gbogbo òun ni kò sí rárá bó ti ń wò mọ́ ètò ẹ̀kọ́ ètò ọrọ̀ ajé kódà ètò ìlera wípé níṣe ní ń wọ́lẹ̀ tí ò sì sí ìtumọ̀ nínú rẹ̀ rárá òun ní láàrin ọdún 2019 sí ọdún 2023 òun náà ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti kó owó nínú àpò òṣùnà ìjọba àpapọ̀ yìí tí wọ́n ti kó owó ọ̀hún tó tó tírílíọ̀nù 9.6 náírà tí wọ́n ti ná lórí àwọn ìjọba ìbílẹ̀ gbogbo tí ó sì sí ìdàgbàsókè títí di àsìkò tí a wà yìí ẹjẹ́ mẹ́lẹ̀ kó tó di pé a lọ sókè lọ́hùn tá a fi dátọ́mì láàárọ̀ ní mò ń bọ̀ nínú ìwé ìròyìn Daily Trust gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló mà ti gbé ọ̀pá àṣẹ o lẹ́ni tí ọ̀pá àṣẹ yẹ fún bẹ́ẹ̀ mọ̀ pé orí tó bá máa dádé inú agogo dẹ̀ ní gbé o ọrùn tó bá máa lè jìgbàlẹ̀kẹ̀ inú agogo dẹ̀ náà báyìí òun náà ní ń gbé olùṣọ́ àgùntàn tẹ́lẹ̀ dé nínú ìjọ rìdíìmù èèyàn pásítọ̀ Àfọlábí Gádì Ọláoyè òun ló mà ti di kábíyèsí aláṣẹ igbákejì òòṣà ọba tó jẹ́ ọba kọkànléní ogún irú rẹ̀ tó jẹ́ Ṣọ̀ún tí Ògbómọ̀ṣọ́ ọba Àfọlábí Gádì
wọ́n ní ìgbádí ọ̀hún òun náà ni ó mà wáyé o ní pápá ìṣeré Ògbómọ̀ṣọ́ tó wà ní Ògbómọ̀ṣọ́ níbi tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà Mákindé tó ti ń sọ wípé nípa ta agbára àtàṣẹ ilé ìta gbé lóhùn lọ́wọ́ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀hún náà lòún gbé ọ̀pá àṣẹ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹlẹ́ẹ̀kọkànléní ogún irú rẹ̀ lé kábíyèsí ọ̀hún náà tó ń gbélé lọ́wọ́. Mákindé nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ wò ó gbogbo àwọn ìgbésẹ̀ tó jẹ́ kóhun gbé pátápátá làwọn ti gbé o táwọn sì rí pé ẹni tó yẹ ní ọba òun náà lélẹ́yìí tí wọ́n sì fa ìwé ẹ̀rí ọba wọ́n sì fà á lé lọ́wọ́ o eléyìí ló tẹ̀lé bí àwọn èèyàn bí wọ́n ṣe ń fò fáyọ̀ nígbà tí kábíyèsí fúnra rẹ̀ tí ó máa sọ̀rọ̀ kábíyèsí Gádìyé ó pe àkọ́rí ọ̀rọ̀ rẹ̀ ní ìran mi àti ọ̀nà ìmúṣẹ rẹ̀ ó fi ẹ̀rí ìdùnnú rẹ̀ ó fi hàn sí Elédùmarè àti gbogbo àwọn tó ṣàtìlẹ́yìn fún un nígbà tí ó fẹ́ gorí àléfà bàbá rẹ̀ kódà ó sọ wípé eléyìí gangan ni ìpè tí Ọlọ́run ó pè wípé oríṣiríṣi ọ̀nà lọ́lọ́run lè pèyàn láti lè jẹ gẹ́gẹ́ bí adarí rere Ọlọ́run ló sì pè wọn gẹ́gẹ́ bí adarí sí ìlú Ògbómọ̀ṣọ́ ó wá ara wá ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun níbi a ti ń gbé jẹ kàtán ká tó mú kọyọ̀gàn lè lórí òní ẹ̀dá kan dábọ̀ ẹ̀jájọ wá ìlọsíwájú ìlú Ògbómọ̀ṣọ́ ẹwọ aládé ti gbadé bàjẹ́ ọlọ́pàá ó ti gbọ̀pá kódà èrò kẹrẹ̀rẹ̀ lọ́wọ́ kábíyèsí bàbá dókè lọ́wọ́ ẹjẹ́ àlọ́sókè lọ́wọ́ ká padà dé àwọn òròyìn sì wà nílẹ̀ àlọ́ kábọ̀ náà. ìṣẹ̀lẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán ṣẹlẹ̀ ńlá lè yọ. gbáǹkọ́gbì làwọn ìṣẹ̀lẹ̀ ìgbàdégbà tó tún ń wáyé báyìí o. ó sì gba kéèyàn ó fi kọ́gbọ́n. ó ti wá tó àsìkò wáyé láti fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n tí kì í jẹ́ ká pé àgbà níwèrè. ìkànnì BGI TV túbọ̀ ń mú tuntun wá lórí ìṣẹ̀lẹ̀ ńlá. ìṣẹ̀lẹ̀ ńlá lètò tó pọn dandan kí ẹ gbọ́. kí ẹ sì tó jàǹfààní ẹ̀kọ́ tí kì í mú ní jèsí kóòtù ọ̀ràn tàbí lùgbàdé burúkú. pẹ̀lú Alhaji Aláwìyí Adébáyọ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá gbàgede ìmọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. ìwọ ní ìṣẹ̀lẹ̀ ńlá lọ́wọ́ tàbí ní ìrírí ìṣẹ̀lẹ̀ ńlá tí mú ní kọ àfikọ́gbọ́n. kàn sí iléeṣẹ́ amóhùnmáwòrán BGI TV ní King Thousand Estate ṣẹlẹ̀ bàbá ọlábọ̀ store Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn tàbí kí o pè sórí 0907-948-5035 0907-948-5035. ìṣẹ̀lẹ̀ burúkú kò ní ṣẹlẹ̀ sí yín. ẹ jẹ́ ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. tó ṣẹlẹ̀ lálẹ́ yóò. ẹ káàbọ̀ padà nínú àwọn ìròyìn wa olójoojúmọ́ ilé wa lórí ètò Ojúmọ́ Aláyọ̀ ń tẹ̀ wájú. nínú ìròyìn tí mo fẹ́ mú yé òun náà ni ẹni tí ìròyìn náà kàn ló fi wé pé èèyàn kan kì í jẹ míkì lábàládé béèyàn bá jẹ kan èèyàn tújù kọ́lẹ̀ fún àwọn ẹlòmíín náà ni lórílẹ̀‐èdè Nàìjíríà yìí bóyá kí a máa sọ pé irú eléyìí náà láfẹ́ ò àní rí irú mìíràn ẹni tó jẹ́ alákòóso fún àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́jọ́ ìṣẹ́gun àná yìí òun ló máa ti kọ̀wé fipò lẹ́ ọ̀ tó sì fi ìwé ọ̀hún ránṣẹ́ sí ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ẹ wo mo dúpẹ́ lọ́wọ́ yín èyí tí mo ṣe ó tó gẹ́ ò lánàá yìí òun náà ni wọ́n sọ wípé ó ń yẹ̀bá sí apá kan lọ́nà àti lè ṣe ojú agbègbè apá gúúsù ìpínlẹ̀ Plateau yìí eléyìí tí ó díje dupò gẹ́gẹ́ bí aṣòfin àgbà ní ìpínlẹ̀ náà wípé kóun bá lè ṣe ojúṣe òun bó ti tọ́ àti bó ti yẹ. ìkọ̀wé fipò rẹ̀ sílẹ̀ yìí òun náà ni àtẹ̀jáde òun náà tọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn yẹn dókítà Makut Simon Machan òun náà ni wọ́n kọ ìwé ìfipò òun náà sílẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun àná yẹn ìyẹn ọjọ́ 19 oṣù kejìlá ọdún 2023 tí a wà yìí nígbà tí lánàá ó máa ṣàlàyé inú ọ̀rọ̀ rẹ̀ onílẹ̀yìn ìgbà tí àwọn ti gbé ìgbésẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ ní ilé ẹjọ́ òun náà ní ilé ẹjọ́ kéde òun gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò ilé tó wáyé ní kòpẹ́kòpẹ́ yìí gẹ́gẹ́ bí aṣòfin àgbà ní apá ibi tí òun ti díje dupò tí àjọ tó ń rí sí ètò ìdìbò yìí INEC tí wọ́n sì ti gbé ìwé ẹ̀rí kóun padà sí orí àga òun gẹ́gẹ́ bí aṣòfin àgbà tó gbé lóun lọ́wọ́ òun wá dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé ó yàn òun gẹ́gẹ́ bí alákòóso wa ní ẹ̀wẹ̀ ní báyìí òun fẹ́ gbájúmọ̀ kan wípé kóun lè gbájúmọ̀ ẹni tí yóò
gẹ́gẹ́ bí aṣòfin àgbà ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí wípé ipò alákòóso fún ètò àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà yìí pé yóò ṣí sílẹ̀ fún àwọn ẹlòmíì ó sì dúpẹ́ gidigidi ọgbẹ́ kódà ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà yìí àlá àti ìran tó ń rí lórílẹ̀-èdè yìí ìran rere ni. Ẹ má sì gbàgbé wípé lánàá òde òní ẹnìkan nínú ẹ tó jẹ́ ẹ̀kan gbòógì nínú àwọn ẹgbẹ́ òṣèlú APC láti ìpínlẹ̀ Plateau wá ló ti sọ wípé bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bí ò bá yan ẹlòmíì gẹ́gẹ́ bí alákòóso kó jẹ́ ẹni tí yóò wá láti àárín gbùngbùn Plateau wà níhàn ní yóò yàn láti lè jẹ́ pé kò fi sí apá ibì kan. Nínú ìwé ìròyìn National Trumpet láàárọ̀ ní òun náà máa fi hun kàkà kí ìròyìn tiẹ̀ náà ó máa fún síta ò níbi tí ó sọ wípé àwọn agbébọn kan wọ́n máa jí adájọ́ kan tó jẹ́ adájọ́ ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Akwa Ibom ìyẹn adájọ́ George Uwana wọ́n máa jí gbé o àti awakọ̀ rẹ̀ níbi tí wọ́n ti pa ọlọ́pàá eléyìí tí ń kọ̀ wọ́n ní pẹ̀lú adájọ́ yìí nínú ìròyìn eléyìí tí àríkà yìí òun náà ni wọ́n sọ pé àwọn agbébọn yìí ni wọ́n máa múra bígbà tí ó jẹ́ pé àwọn fìjìláńtì òun náà ni wọ́n múra tí wọ́n wà ní ojú ọ̀nà Uyo Okobo ní ọjọ́ ajé Monday ní ibìkan bíi àṣálẹ́ ọjọ́ ajé Monday ọ̀hún ibi tí wọ́n sì ti di ojú ọ̀nà nígbà tí adájọ́ yìí tí ó ń padà lọ sí ilé rẹ̀ lẹ́yìn ìgbà tí ó ti dá ẹjọ́ kan tán ní agbègbè Onron òun náà ni wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ òun náà ti ṣẹlẹ̀ àwọn agbébọn yìí òun náà ni wọ́n ní bí wọ́n ṣe kófìrí ọlọ́pàá tó tẹ̀lé adájọ́ yìí ni wọ́n kóbọn bo ọlọ́pàá yìí ní ìwájú orí àti gbogbo ara rẹ̀ ibi tí wọ́n sì gbé adájọ́ náà tí wọ́n sì gbé lọ tí wọ́n fi ọlọ́pàá ilẹ̀ nínú ọgbàrá ẹ̀jẹ̀ wọ́n gbé adájọ́ yìí àti awakọ̀ rẹ̀ lọ ẹni tó wá jẹ́ alága fún àgbáríjọ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò adájọ́ ní apá ti Oron yìí ìyẹn tó orúkọ rẹ̀ jẹ́ Torosco Enyan òun náà ló fìdí ìṣẹ̀lẹ̀ òun náà múlẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun àná ní ìlú Uyo níbẹ̀ tó ti sọ pé adájọ́ òun náà òun ni wọ́n gbé lọ tí wọ́n sì kófìrí pé ọ̀nà agbègbè Okobo yìí òun náà ni wọ́n gbé lọ lẹ́yìn ìgbà tí ó ń padà bọ̀ láti ilé ẹjọ́ tó ti lọ dájọ́ nígbà náà ni àwọn ẹgbẹ́ NBA yìí tí wọ́n ti ní ìpàdé pẹ̀lú ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá kódà ọ̀nà wọn yóò ní ìpàdé pẹ̀lú kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà wọn yóò ní ìpàdé pẹ̀lú ẹ̀ ní òní gangan láti lè wá ìyanjú sí ọ̀rọ̀ náà àwọn kọmíṣánná ọlọ́pàá àkọ́kọ́ ti fi tó àwọn àjọ tí ọ̀tẹlẹ̀múyẹ́ DSS náà wọ́n ti fi tó wọn létí láti lè ti gbé ìgbésẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún náà. Ẹwọ jẹ́ kí n fi eléyìí kádìí kí n lè tètè lo àsìkò yẹn bó ṣe ń sáré léńjẹ yìí nínú ìwé ìròyìn leadership láàárọ̀ òní yìí wọ́n ti rọ́wọ́ tó àwọn tọkọtaya kan eléyìí tí wọ́n ní wọ́n ra ọmọ òkókó ọmọ oṣù kan ní 30,000 naira ní ìpínlẹ̀ Èkó wọ́n sì rọ́wọ́ tó wọn ní ìlú Anambra ó yá ẹ jẹ́ ká jọ lọ nínú ìwé ìròyìn leadership yẹn láàárọ̀ yìí àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Anambra ni wọ́n sọ pé wọ́n ti rọ́wọ́ tó tọkọtaya kan eléyìí tí wọ́n ní wọ́n ń ṣòwò ọmọ ìkókó tí wọ́n rọ́wọ́ tó wọn tí wọ́n sì rí ọmọ ìkókó ọmọ oṣù kan ní ọwọ́ wọn nígbà tí ìròyìn náà yóò fi hàn sọ pé àwọn tọkọtaya yìí ò ní wọ́n ra ọmọ ìkókó yìí lọ́wọ́ ìyá rẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní Àjà nílùú Èkó ní 30,000 naira àwọn tọkọtaya yìí tí wọ́n fi orúkọ wọn léde òun náà ni wọ́n sọ pé àwọn ọlọ́pàá ni wọ́n rọ́wọ́ tó wọn ní agbègbè Onitsha ní ìpẹ̀kun orí afárá Niger eléyìí nígbà tí wọ́n ní ìrìn àjò bọ̀ láti ìlú Èkó wá sí ìpínlẹ̀ Anambra yìí ní ọjọ́ àìkú Sunday nínú ọkọ̀ bọ̀gìnì tí wọ́n rìn bọ̀ ẹni tí ó jẹ́ igbákejì kọmíṣánná ọlọ́pàá níbẹ̀ ọ̀hún ìyún DSP Ikenga Tochukwu àti tó tún jẹ́ atẹni tó tún jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra òun náà ló sọ pé àwọn méjèèjì yìí ló ti wà nínú àkóló wọn báyìí tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe ipò lọ́fún yọ̀yọ̀ pẹ̀lú wọn láti lè mú gbogbo àwọn tí wọ́n náwó nínú rẹ̀ wọ́n wá ṣàlàyé wípé bí ìròyìn náà ṣe dé ọwọ́ wọn òun náà ni wípé
ẹni tó wà nínú ọkọ̀ bọ̀gìnì náà pẹ̀lú wọn òun ló kófìrí pé ọmọ tí ń bẹ lọ́wọ́ wọn arákùnrin àti arábìnrin kò lè jọmọ wọn bí ọmọ yìí ṣe ń ṣe pẹ̀lú yìí ní kọmọkébé tó sì pe àwọn ọlọ́pàá tó sì ń ṣàlàyé ibi tí ọkọ̀ àwọn dé tí wọ́n sì pàdé wọn tí wọ́n sì rọ́wọ́ tó ọmọ yìí wọ́n máa ti gbé ọmọ yìí o wọ́n ti gbé lọ sí ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn obìnrin àti àwọn ọmọ kéékèèké ní ìpínlẹ̀ náà láti lè ṣe ìtọ́jú ọmọ náà. ẹ wo àdéhùn jù báyìí lọ fún ìròyìn wa láàárọ̀ níyì àbọ̀ sí abala tó kẹ́yìn ní orí ètò wa ètò yín Ojúmọ́ Aláyọ̀ níbi tá a ti máa gba àlejò tí wọ́n máa bá pẹ̀kẹ́lú àwọn ìròyìn ilé tí a ti mú wá ní àárọ̀ níyì à ń lọ kábọ̀. ìṣẹ̀lẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. gbáǹkọ́gbì làwọn ìṣẹ̀lẹ̀ ìgbàdégbà tó tún wáyé báyìí o. ó sì gba kéèyàn ó fi kọ́gbọ́n. ó ti wá tó àsìkò wáyé láti fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n tí kì í jẹ́ ká pé àgbà níwèrè. ìkànnì BGI TV túbọ̀ ń mú tuntun wá lórí ìṣẹ̀lẹ̀ ńlá. ìṣẹ̀lẹ̀ ńlá lètò tó pọn dandan kí ẹ gbọ́. kí ẹ sì tó jàǹfààní ẹ̀kọ́ tí kì í mú ní jèsí kóòtù ọ̀ràn tàbí lùgbàdé burúkú. pẹ̀lú Alhaji Aláwìyí Adébáyọ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá gbàgede ìmọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. ìwọ ní ìṣẹ̀lẹ̀ ńlá lọ́wọ́ tàbí ní ìrírí ìṣẹ̀lẹ̀ ńlá tí mú ní kọ àfikọ́gbọ́n. kàn sí iléeṣẹ́ amóhùnmáwòrán BGI TV ní King Thousand Estate ṣẹlẹ̀ bàbá Ọlábọ̀ store Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn tàbí kí o pè sórí 0907-948-5035 0907-948-5035. ìṣẹ̀lẹ̀ burúkú kò ní ṣẹlẹ̀ sí yín. ẹ jẹ́ ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ojúmọ́ Aláyọ̀ ń tẹ̀síwájú látòrí ìkànnì BGI TV. ẹ má gbàgbé lórí gbogbo àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo tẹ náà fani láti máa darapọ̀ mọ́ wa. ẹ wò wá, ẹ bá wa share rẹ̀, ẹ má jẹ́ kó jẹ́ pé iná nìkan ṣo lẹ́wọ̀. ẹ jẹ́ kí gbogbo àwọn aráalé kí wọ́n pẹ̀lú láti wò. láàárọ̀ ìyàlejò mi ti wà nílé pẹ̀lú mi. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà. ẹ bá mi káwọn aráalé. ǹjẹ́ mo kí gbogbo ojú tó ń wò jákèjádò àgbáyé o. orúkọ tèmi ò yí padà, Ọlálékan Ìgè náà ló ń kí yín kú ìkàlẹ̀ sórí ètò yín ètò Ojúmọ́ Aláyọ̀. láàárọ̀ òní yìí ohun tí mo fẹ́ ká mẹ́nubà apá kìíní ètò ààbò àti apá kejì ètò òṣèlú. apá kìíní ibẹ̀ kàkà kó sàn lára ìyá àjẹ́ gbogbo ẹ̀ wá jẹ́ pé gbogbo ọmọ tí ń bí obìnrin báyìí náà ni gbogbo wọn jẹ́. ẹ jẹ́ á wò irú ìgboyàwó làágbésùmọ̀mí yóò ní tí yóò wá wọnú abúlé kan sọ wípé mo fẹ́ fọmọ lágbájá wá ní ìfún ọlọ́mọ, mo ti lẹ́ni tí ń fún lọ́mọ. àwọn agbésùmọ̀mí ọ̀hún náà wá padà sínú abúlé ọ̀hún, wọ́n sì pa bàbá ọ̀hún. wọ́n wá tún wá kìlọ̀ fún ọkọ tó fẹ́ fún lọ́mọ yìí wípé bó o bá lè ta filefile á pàwọ́ náà. wọ́n bá gbé arábìnrin lọ́ba gbé odi inú igbó, ilé ọkọ yá lọ gbé lọ. ẹjá wo irú ìgbóyàwó ni. ẹ wo adájọ́ eléyìí tó lọ dájọ́ tó ń padà bọ̀ lójú ọ̀nà. irú ìgbóyàwó làwọn agbésùmọ̀mí rí tí wọ́n wà lójú òpópónà tí wọ́n dági sójú ọ̀nà tí wọ́n lè fi gbé, kì í ṣe inú igbó, kì í ṣe pé wọ́n lọ ká mọ́lẹ̀, ojú ọ̀nà táwọn èèyàn rìn, ojú ọ̀nà ìjọba. ètò ìdájọ́ ìbò ló pelékedé, ìbò ló dé tí wọ́n fi kódà wọ́n pa ọlọ́pàá tó tẹ̀lé adájọ́ yìí, wọ́n jí adájọ́ àti awakọ̀ rẹ̀ wọ́n jí gbé lọ. bóyá torí wọ́n wò pé ọlọ́pàá yóò níbọn lọ́wọ́ tàbí bí ò bá níbọn lọ́wọ́ òun náà yóò ṣàti fún ní ẹ̀kọ́ kan tí ó lè fi takù wọn pẹ̀lú bẹ́ẹ̀. ẹ jẹ́ á wo ètò ààbò, ẹ tún wá wo arábìnrin ìkẹta bẹ̀ ni o, arábìnrin àti arákùnrin tó jẹ́ pé tọkọtaya tí wọ́n lọ ra ọmọ òkókó 30,000 naira láì ṣàdìyẹ, adìyẹ gan lọ́n tà 30,000 naira lásìkò yìí láì ṣàdìyẹ. ẹ wo bó lè ètò àbòdé dúró lórílẹ̀‐èdè yìí. ẹ ṣeun olóòtú, lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ojú tó ń wò wá. ṣé ẹ rí ọ̀rọ̀ tẹ́ ẹ mú wáyé, ọ̀rọ̀ tó lágbára ni. tẹ́ ẹ bá sì gbàgbé gbogbo ọ̀rọ̀ ètò ààbò ló nípa tó ti ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè látẹ̀yìnwá láti ń tẹnumọ́ wípé káwọn ìjọba kí wọ́n mọ́ wòran, kí wọ́n mọ́ dákẹ́, torí wípé ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra rẹ̀ gan ewu ni.
àìkébòsí òun ló fa gbogbo eléyìí, àìtètè járamọ́ tó yá járamọ́ òun ló fa gbogbo eléyìí. ẹjọ́ àwò báyìí aláwọn èèyàn ò dá aníwà àwọn ò dá nù ẹja bá wọn wí ẹja lé wọn jìnnà sáyìíká àtàgbègbè wa. ìjọba tó lọ ní rárá ẹja foríjì wọn ká tún kó wọn padà sínú àwùjọ. ǹjẹ́ àti finá sórí òrùlé sùn. ẹ kó dà kí ló dé tí ìjọba tó lọ dárú ẹjọ́ bẹ́ẹ̀ ṣé nítorí wọ́n jẹ́ Fúlàní ni. ṣé ẹ rí n tó ṣẹlẹ̀ ni pé tá a bá ní àwò dáadáa a lè wò pé káwò láti ayé Umaru Musa Yar'Adua. ìgbà tí Musa Yar'Adua ó gba ìjọba àwọn Boko Haram ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn díẹ̀ ṣùgbọ́n gbà àwọn ọmọ Niger Delta àwọn tarí wọ́n yarí pé àìjọba o nítẹ̀yìn ṣe fáwọn tí ń bẹ lókè ọ̀yà lọ́hùn àfẹ́. ṣùgbọ́n lákòókò ìgbà náà ń tí gbogbo àwọn ajìjàgbara yìí ń jà fún ó yàtọ̀ síra wọn. ó yàtọ̀ wọ́n yàtọ̀. àwọn ọmọ tí mílítàǹtì ń jà pé ẹ̀ ń wa epo lọ́dọ̀ wa ẹ̀ tún ọ̀dọ̀ wa ṣe àwa ní jẹ́ kẹ́ ẹ sinmi nítorí eléyìí. àwọn tòkè ọ̀yà lọ́hùn ń jà nítorí wípé àfẹ́ western education kìíní kan nítorí tí ẹ̀ wá ṣẹlẹ̀ ni pé àwọn tòkè ọ̀yà lọ́hùn wọn ò wá fi mọ́ǹbì kan wọn ò ya ẹ̀sìn kan sí kejì wọ́n ṣe ń pa kìrìsìtẹ́nì wọ́n ń pa mùsùlùmí. àkókò gbàùn àwọn ìjọba gbégbèsè tí wọ́n lè gbé ṣùgbọ́n nígbà tí ìjọba Buhari ò wọlé àwọn militant àwọn Boko Haram ẹ wá ní ká mọ̀ fún wọn l'amnesty ẹ fún wọn l'amnesty tí ẹ tún wò pé kí lẹ tún lè ṣe fún wọn ẹ já foríjì wọn ládùúrà àwọn èèyàn tí wọ́n ti pa láwùjọ. èyí tó túmọ̀ sí pé ètò ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti mẹ́ẹ̀ tipẹ́. èyí bá wọn sọ́wọ́ àwọn adájọ́ wa ni nítorí ibi tẹ́ ẹ mẹ́nu báyìí òun ló ń mú wa lọ sínú ètò òṣèlú o sọ́wọ́n adájọ́ wa ni àbá àwọn olórí. ṣé ẹ rí tá a bá ní àwò báyìí ẹ̀ka ìdájọ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà ǹjẹ́ wọ́n wà independent lóòótọ́? ẹ wo orílẹ̀-èdè Amẹ́ríkà gẹ́gẹ́ bó fi ṣe gbé kalẹ̀. orílẹ̀-èdè Amẹ́ríkà tó ṣe pé à ń kọ́pì ọ̀pọ̀lọpọ̀ bọ́n ṣe ń ṣètò ìjọba lọ́hùn lórílẹ̀-èdè wa ni torí láti 1979 láti adopt system tó ń lò l'Amẹ́ríkà tá a ti bẹ̀rẹ̀ sí ní lò. bọ̀ ìbéèrè tí mo fẹ́ béèrè atọ́kùn ni pé t'Amẹ́ríkà ó bá yan chief of staff fún orílẹ̀-èdè wọn lónìí kí ló ní í ṣe pẹ̀lú pírẹsidẹ́ǹtì? gbogbo àwọn adájọ́ lápapọ̀ ni wọ́n jọ ṣèpàdé ni wọ́n ṣètò ìdìbò wọ́n sì yan ẹni tí wọ́n yàn lẹ̀. ẹ̀ka àdájọ́ ó dáwọ́ àti ti ẹni. tí pírẹsidẹ́ǹtì bá sì ṣe tí ò dáa wọ́n mọ tí wọ́n ṣe. kò ní í ṣe pé ààrẹ ló yàn án síbẹ̀. ṣùgbọ́n ẹ wá wo orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá yan adájọ́ àgbà líìsì ti wà. wọ́n wá kó wá síwájú. àbí kò yé yín ààrẹ sì ti mẹ́ni tó fẹ́ mú. ó mọ tiẹ̀. ńgbà tó bá ṣe wípé ààrẹ lágbára nínú ètò ìdìbò tẹ̀ka àdájọ́ kí lẹ lérò pé yóò jáde ńbẹ̀ wọ́n ní tá a bá fún sínú fèrè òun ní fèrè ó fún ta. èyí ń bá wọn ẹ tún wá wò ó látàrí eléyìí tí ò sí ètò tó tọ́ nípa bí wọ́n ṣe ń yan adájọ́ àgbà ẹ wá wo ohun táwọn adájọ́ ń ṣe ẹ rí wípé tó máa ṣe ètò ìdìbò ń gbà mí wọ́n ti mọ ibi tó yẹ kẹ́jọ́ ó kú sí wọ́n wàá ṣe é níṣe pé kẹ́jọ́ òun ó mọ̀ falẹ̀ kọ́mọ lọ ọ̀tọ̀ lẹ́ni tí ó wọlé ọ̀tọ̀ lẹ́ni tí ó ṣe gbá ọ̀tọ̀ lẹ́ni tí ó ṣàwo ẹ tún jẹ́ wá wò báyìí gẹ́gẹ́ bíi ti ọ̀rọ̀ ètò ààbò tẹ́ ẹ sọ ìgbà tí Ambode wà ní gómìnà ìpínlẹ̀ Èkó ṣé bí tá a gbọ́ ni pé láyé àtijọ́ àwọn tó bá jẹ́ pé wọ́n fẹ́ di èrìkìnà sínú ìlú tí wọ́n fẹ́ kí ìlú ó sinmi gómìnà lágbára láti pàṣẹ pé irú ẹni bẹ́ẹ̀ kí wọ́n lọ pa. ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ni wọ́n lè sáìnì ìwé pé ẹni yóò àwọn adájọ́ náà sọ wípé àìmọye ìdájọ́ kó tó wà nílẹ̀ tí wọ́n fọwọ́ dùn. torí pé mo rántí pé ọ̀sẹ̀ ọ̀mọlẹ̀ gan ńgbà tó wà ní gómìnà ìpínlẹ̀ Ẹdó òun náà kọ̀ kó kọ́ bọ̀wé lórí àwọn nǹkan kan. ìgbà tábọ̀dé ó fi kú òun bẹ̀ òun náà kọ̀ kó kọ́ bọ̀wé lórí àwọn nǹkan tó yẹ kí wọ́n ti mú kú òun lẹ̀. ètò ìdájọ́ tẹ́ ẹ sọ ṣó dìgbà tí gómìnà bá máa tọwọ́ bọ̀wé nígbà adájọ́ ti dájọ́.
ṣé ẹ rí n tó ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ pé nǹkan kan wà tó jẹ́ wípé agbára ààrẹ nìkan ló lè ka fún bí àpẹẹrẹ ń sìn àwọn kan wà tó jẹ́ pé tí ààrẹ nìkan bá fún wọn ní presidential pardon ni wọ́n tó lè recognize wọn padà láwùjọ pé irú ẹni bẹ́ẹ̀ lè gbapò tí ìdìbò bí àpẹẹrẹ ìgbà tó bá Ọbásanjọ́ wà ńbẹ̀ àtìgbà tí Alámàsẹ̀yà tó tasẹ̀ àgẹ̀rẹ̀ gómìnà ìpínlẹ̀ Bayelsa ń gbà wọn ìgbà tó di pé Jonathan di president ló ṣẹ̀ṣẹ̀ wá fún Alámàsẹ̀yà ọ̀gá rẹ̀ ní presidential pardon bẹ́ẹ̀ náà ló ṣe rí ní àwọn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan àwọn ẹlòmíì ti lè hùwà burúkú láwùjọ tó yẹ kí wọ́n ti pa wọ́n ṣùgbọ́n torí wípé pardon tí gómìnà ní sí wọn wọ́n fẹ́ fi rú àwọn èèyàn bẹ́ẹ̀ lẹ̀ ẹnu pọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀daràn kan ló ń bẹ lẹ́wọ̀n tó jẹ́ pé ó yẹ kí wọ́n ti yanjú ọ̀rọ̀ wọn báyìí táwọn ìjọba gan kọ̀ tí wọ́n yanjú rẹ̀ kí la wá lérò wípé yóò jẹ́ èsì tí ó ti bẹ̀ jáde òun ló ń fàyè gba gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ẹ̀yin náà wò ó fẹ́ fi ọmọ èèyàn wọ́n ní rárá wọ́n pa bàbá ìyàwó ọkọ wọn tún kìlọ̀ fún wọ́n wá mú ìyàwó wọnú igbó lọ bẹ́ẹ̀ ni àìfinipéni àìfèèyàn kó márùn kó sọ́bà ń tẹ́wọ́lù káwá bira wa léèrè pé ṣèjọba ṣáà níjọba bí. àníjọba máa ní àníjọba ni àná rẹ̀ àní gómìnà àná wọn. a rí wípé ìjọba ilé ìgbésẹ̀ torí rẹ̀ la ṣe ń bẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé gbogbo ohun tí ó ti dàrú látẹ̀yìnwá kí wọ́n bá wa gbìyànjú láti tún ṣe. a ti ẹ̀rí náà wípé ìgbésẹ̀ táwọn ológun wá ń gbé lẹ́nu ọjọ́ mẹ́ta tẹ́ ẹ̀ bá gbàgbé yàtọ̀ sí pé n tó ṣẹlẹ̀ ń Kaduna tí wọ́n sì tọrọ àforíjì a rí pé àwọn náà ń kóná mọ́ àwọn agbésùmọ̀mí yìí ní ìsinmi ká ní pé bí ìjọba tó lọ ti ṣe fún ọdún mẹ́jọ lọ gbogbo wo lè sùn a lè díjú àfààní. ẹja wá wò ó láti ibi tẹ́ ẹ ti ẹ mú ọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdájọ́ èmi fẹ́ wá béèrè kí ni àkóbá tí ètò ìdájọ́ tó ti ṣe fún ètò òṣèlú nítorí èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers ìkan nínú àwọn tí wọ́n jẹ́ ìmọ̀tẹ̀sọ́pẹ̀ kan àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ Rivers yìí kódà ẹni tó léwájú wọn ló ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ náà rí ìyàn adájọ́ ọ̀jì yìí òun náà ni ó sọ pé irú ọ̀rọ̀ àti ìwé òfin alálàáfíà eléyìí tí wọ́n ní kí Fubara àti Wike pẹ̀lú àwọn kankan kí wọ́n tọwọ́ bọ̀ yìí wípé bí ìgbà tí pé wọ́n ń tẹjú òfin mọ́lẹ̀ ní ilé ẹjọ́ ó ti rí Edison gẹ́gẹ́ bí abẹnugan fún nígbìmọ̀ aṣòfin wọ́n wá dẹ̀ tí wá sọ pé nínú ìwé àdéhùn alálàáfíà onígun mẹ́jọ ni wọ́n ní ẹni tó ti jẹ́ abẹnugan tẹ́lẹ̀ rí tí wọ́n sọ pé wọ́n fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú àwọn ikọ̀ 27 nígbà wọ́n bá ti tọwọ́ bọ̀wé yìí yóò padà sí ipò gẹ́gẹ́ bí abẹnugan lẹ́gbìmọ̀ aṣòfin àti wípé wọn yóò tún fún wọn láǹfààní pé kí wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC àwa máa rí wípé àwọn ọ̀rọ̀ ìbí ìgbà téèyàn ń lọ́wọ́ agbára àwọn ìyẹn wá sọ pé gbogbo àwọn nǹkan yìí wípé láéláyé àwọn ò ní gbà ó ti tako ètò ìdájọ́ wípé ìdájọ́ dúró tiẹ̀ àwọn tó léṣèlú wọ́n dúró tiwọn ni nígbà ilé ẹjọ́ bá ti dájọ́ báyìí tí wọ́n tún ṣe máma kí ni àkóbá wo ló ti ṣe fún ètò òṣèlú lórílẹ̀-èdè wa. ṣé wọn lóòtú ṣé ẹ rí tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Rivers lákọ̀ọ́kọ́ èmi ó kàn gbà wọ́n níyànjú kí wọ́n tẹ̀ jẹ́jẹ́ torí mo rántí pé láàárọ̀ bàbá Clark sọ̀rọ̀ nítorí sọ ni wípé wọ́n ní pé ìgbésẹ̀ táàrẹ Bọ́lá Ahmed Tinubu ń gbé kò yẹ wọ́n gbé ṣùgbọ́n tẹ́ni ó sọ ni pé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun bàjẹ́ tá a bá sì gbàgbé ẹja rántí pé ìjọba àpapọ̀ ó lágbára ju ìjọba ìpínlẹ̀ lọ. bí ìjọba àpapọ̀ bá ń lágbára jù ẹni ò fojú ìwé pé bóyá ń torí ọ̀rẹ́ tímọ́tímọ́ tó ti ń bẹ láàrin Wike àti ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà òun ló túbọ̀ fà nítorí pé gbogbo ẹjọ́ tí wọ́n dà yé nígbà tí àwọn aṣòfin tí wọ́n náà fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti ní kó máa bọ̀ àwọn ọmọlẹ́yìn kí wọ́n sì mọ́ kúrò ńbẹ̀. ẹ jẹ́ ká wá wò báyìí. òfin sì sọ wípé bí wọ́n bá wà lórí àlééfà tí wọ́n bá náà fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú yẹn ó ṣeé ṣe kí wọ́n sọ wípé orí àlééfà tí wọ́n wà yẹn ó ti ṣófo kí wọ́n tún bòdì. bẹ́ẹ̀ni lóòótọ́ ni tẹ́ sọ ṣùgbọ́n ẹ jẹ́ rán yín létí pé n tó ṣẹlẹ̀ yìí ẹ rántí pé ó ti ṣẹlẹ̀ rí
ní First Republic tẹ́ ẹ̀ bá gbàgbé tó ṣẹlẹ̀ láàrin Awólọ́wọ̀ àtàkíntọ́lá kí ni ààrẹ orílẹ̀-èdè ń gbà Tafawa Balewa kí ni wọ́n ṣe ní tó fi fà á tó fi jẹ́ wípé South West ní igun àkọ́kọ́ tí wọ́n ti kọ́kọ́ declare state of emergency nìyẹn. látàrí àwọ̀ tí ń bẹ láàrin. látàrí tó ń ṣẹlẹ̀ láàrin gómìnà àtẹni tó jẹ́ bí igbákejì rẹ̀ nígbà wọn. tá a bá wá ní àwò bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti wà tí wọ́n bá fẹ́ mọ bá ọ̀rọ̀ yìí lọ báyìí táàrẹ bá pàṣẹ ó lè fìdí múlẹ̀ o. torí náà mo ṣe ń wò wípé yóò dáa kí wọ́n tẹ̀ jẹ́jẹ́ àti wípé gẹ́gẹ́ bí n tẹ́ ẹ sọ náà ṣe é rí àwọn tí wọ́n fẹ́ kúrò ní ẹgbẹ́ kan. ẹ má bínú ṣé àṣẹ ààrẹ ó lè pa ìdájọ́ dànù. ṣé ẹ rí ààrẹ lè influence ètò ẹ̀ka àdájọ́ tó fi jẹ́ wípé mi mọ̀ bóyá tí mò ń sọ yé yín tó fi jẹ́ wípé yóò fìdí múlẹ̀ tí ó sì ní sí tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n ààrẹ alágbádá la wà àkókò ìjọba tiwantiwa la wà ṣùgbọ́n tó wá ṣẹlẹ̀ ni wípé èmi ó kàn rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n rọ Wike kó so ewé agbẹ́jẹ́ kó so mọ́wọ́ ó ti kúrò nípìnlẹ̀ ó ti kúrò mbẹ̀ gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ nípìnlẹ̀ wọn kò sí ní tó kàn olú ìpínlẹ̀ wa ló yẹ ó mójútó báyìí torí pé ìlú Àbújá ló wà èyí lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tí ọ̀rọ̀ yìí bá ń lọ báyìí tó ń fi lògbòlògbòlògbò tí wọn ò bá tètè mójútó ààrẹ lè declare state of emergency tí ò sí ní tí ó ṣẹlẹ̀ torí náà gbogbo wọn gbọ́dọ̀ wá bí wọ́n ṣe tẹ̀ jẹ́jẹ́ ni because tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ rí i pé ńgbà wàhálà Awólọ́wọ̀ ló ń fẹ́ lọ sí federal láti lọ díje dìpò ó fi Akíntọ́lá lẹ̀ ní àyìn ìgbà tó rí i pé Akíntọ́lá fẹ́ gbẹ̀yìn bẹ́bọ jẹ́ ó wá ń lu àwọn kan láti inú ilé ìjà ṣẹlẹ̀ ní western region intaari ni wípé àwọn èèyàn lọ sọ fún Tafawa Balewa wípé ìjọba igun ti western region wọ́n ti fẹ́ dá wàhálà lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ká tó wí ká tó fọ̀ wọ́n declare state of emergency ẹ mọ̀jà gbàgbé pọ́mọ wa náà ni adájọ́ àgbàǹgbà náà ṣówó ẹ̀mí mọ́ ńgbà wọ́n declare kí la rí ṣe sí kò sí tí wọ́n rí ṣe sí. tọ́ Ọlọ́run ó bá wa yanjú rẹ̀ Ọlọ́run yóò sì kún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà yóò kún lọ́wọ́ lágbára ṣe Èdùmàrè àníri ju báwọn lọ ní àárọ̀ níyẹn níbi a lè dá a mọ̀ níbẹ̀ láàárọ̀ ni òun náà ni àti dá a mọ̀ yẹn bá nǹkan wọn ra lẹ́kàfẹ́ lẹ́yìn ká máa fi ṣe lọ́wọ́. ǹjẹ́ lẹ́ẹ̀kan sí akí gbogbo ojú tó ń wò wá jákèjádò àgbáńlá ayé ẹ máa wo BGI TV bó ti ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo rẹ̀ láàmú mú wá sójú ìwòran yín ẹ̀yin tẹ́ ń wò wá jákèjádò àgbáńlá ayé ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ wá ò ní di àwa láàmú wá ẹ̀yin láàmú ọba orúkọ tèmi ò yí padà Ọlálékan Ìgè ló tún dágbére fún yín pé ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ o. ẹ ṣeun púpọ̀ ọ̀gbẹ́ni Ọlálékan Ìgè gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ nílẹ̀ yá àti lókè òkun mo kí yín ẹ kú oríire o Ògbómọ̀ṣọ́ jẹ́ kájọ débẹ̀ o èèyàn ńlá ló ń rògbòmọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ láyé kò ní ìbàjẹ́ wọn tún máa wí pé àdénú ọkọ̀ àsìmí o àdénú ọkọ̀ àsìmí ogun òjàjàjà kókò Ògbómọ̀ṣọ́ rí àdénú ọkọ̀ àsìmí mo kí yín o wípé kú oríire tọ́ ọba wọn jẹ́ pẹ́ láṣẹ Èdùmàrè anírìjù báyìí lọ láàárọ̀ níyẹ Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi ìnẹ́kàn ló kọ bàbá mi olómi ẹgbọ́n làwọn èèyàn pè mí náà látọkùnrin fún tàárọ̀ níyẹ títí tọjọ́ mi ọjọ́ rí tá a fi pàdé àní sáré wàrà wa ẹ̀sùn bẹ́ẹ̀ tí ń wò wá ẹ̀ mọ́ jẹ̀gbádùn ẹ̀. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àjànà kó kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.